ṣé ìwọ akéde àti Bẹ́nílé àtàwọn akẹgbẹ́ yín tó kù ṣé kò tiẹ̀ yé yín sí wípé ohun tó kù fún ẹ̀sìn Ifá yín yẹn sìn ni pé kẹ́ ẹ lọ ní àkọsílẹ̀ gbogbo odù Ifá yín yẹn kẹ́ wá bí tẹ́ máa kọ́ sí, kẹ́ fún ní ṣáptà, kẹ́ fún ní verse. Káà náà ká tẹ̀ lọ fi odù Ifá yẹn ká lọ fi kọ́ àwọn kan lẹ́rú bí àwọn kí ló ń pọ̀ okùn ẹ̀ àwọn Arab ṣe wá fi ẹ̀sìn Islam bọ́ ṣe fi wá kó wa lẹ́rú bíbá ṣùgbọ́n nígbà tí ó ṣàkọsílẹ̀ nǹkan ṣé níbi wótòwóró bàbá kan ni kó wá sọ odù Ifá fún yín kí ẹlòmíì wá sọ odù Ifá fún yín gbẹ̀lẹ́ fẹ́ jókòó sí kó má tẹ̀ alẹ́ lọ kó jọ gbogbo ẹnájì tẹ́ ń lò tẹ́ fi ń attack Islam yìí ẹ lọ fi kó odù Ifá yín jọ your creed as a religion as Ifá religion ẹ kó jọ sójú kan ẹ wà learned ẹ jẹ́ kó wà civilized nǹkan tá a expect pé kẹ́ ẹ ṣe nìyẹn kì í ṣe gbogbo wọn dọ̀dọ̀ tẹ̀ ń bá káàkiri yìí ẹ kó jọ kẹ́ fún ní chapter kẹ́ fún ní verse ìyẹn ni àwọn odùkódù òṣèlú máa wọnú odù fún yín ṣe bẹ́ẹ̀ gbọ́ nígbà tí ẹ̀ ń bá àwọn àfáwà kan àgbè tó ń mú odù Lẹ́kí wá fún yín ọ̀lẹ́lẹ́kí láwù bóyá right bóyá kò right àmọ́ àwa náà ń wà kábà yín ṣe fa yín yẹn ṣùgbọ́n a ṣe ń fojú ẹgbẹ́ kan wò pé àwọn eléyìí tí ọ̀la kọ sílẹ̀ yìí ṣé wọ́n mọ tó ń ṣe ṣá so ẹ lọ kọ́lẹ̀ ẹ fún chapter ẹ fún ní verse ìyẹn làwọn tí wọ́n ń ṣe ọmọ Yorùbá máa fi gbà lọ́wọ́ yín àwọn ẹ̀kọ́ tó yẹ kẹ́ ẹ kọ́ lára Islam lélẹ̀ kì í ṣe pé bóyá kí ni kẹ́ máa bẹnu àtẹ́lù Islam kẹ́ máa bẹnu àtẹ́lù Quran ṣùgbọ́n nígbà tó yẹ pé kí ni tẹ́ bá rí nǹkan tó dáa ńkọ́ ìlara kò ń jẹ́ kẹ́ ẹ rí nǹkan tó dáa nǹkan tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ lára ẹ̀ ìlara ò ní jẹ́ kẹ́ ẹ kọ́